بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد بتي àwọn fáwà tẹ́ni àti ìlú ní tafsir tọdún yìí kí ọlọ́pàá kí ó gbà lẹ́sẹ̀ fún wa nígbàtí wọ́n yí pé àwọn tafsir tí a máa ṣe ní Madarisul Amana wọ́n máa ọlùkú ní máa ṣe tí ẹ̀ wọ́n fẹ́ jẹ́ pé múlẹ̀ wà ní ti ọ̀pọ̀lọpọ̀ tafsir tí ọdún yìí alhamdulillah alamin àtàwọn fáwà lọ́dẹ̀ ṣe ìdúrọ̀ṣí Salman tí wọ́n mú ibi ìdúró àmọ́lọ́n kádà pé bá ti parí tafsir wa ní àyíkáwà ìlẹ́sìn bẹ́ẹ̀ láparí ẹ̀dì báyìí náà ìlẹ́sìn báyìí alhamdulillah rami ọlọ́n tó wá ní pé gbogbo àtàwà ń bẹ̀ lẹ́sìn náà àtúpéjú sí báyìí náà àwọn àbáwá àsàfà wíyà kí lọ́wọ́ sẹ́lẹ̀ sáré fẹ́ òkúrò nífẹ̀ sí yóò tó ní pé ábẹ̀rẹ̀ sí máa túnmà ayàtàfẹ́ tún yáyà kan àfẹ́ tún bẹ̀ àṣìyàdọ́wà fún ogun àwọn àfáà wa ọ̀rọ̀ ní kí wọ́n kọ́ wa tó ní pé tó dáa fọ́mọ kéwù ó náà kọ́ ma ní tí àwọn àfáà tí wọ́n kọ́ àṣìyàdọ́wà fún àwọn àfáà wa náà kí lọ bàbá ní sanwó lẹ́sàn rí àbáwa khalifa àbáwa fadilatu Sheikh Muslim Kọ́dọ̀mù Hussein àwọn ni àfáà tọ́lọ́ ní kí wọ́n rí wá wọ́n ni san àbáwa tí ọlọ́run ní kí wọ́n bí wa wọ́n bá lè sanwó lẹ́sàn rí tí ọlọ́run ní wọ́n lè kó asábí àwọn àfáà wa àwọn khalifa torí mashallah ọlọ́run ní aláàfáà rí o tí ìbá aláàfáà rí orí rí o ọlọ́run ní aláàfáà rí alhamdulillah aláàfáà rí tí wọ́n kọ́ wa ní kéwú wọ́n tó kọ́ wa níbà tí í ṣe olùwọ̀n náà àfáà tẹ́ pé yọ́kọ̀ fún ní kéwú ọmọ orí tí ọ̀dá mọ́lọ́lọ́ rẹ̀ yọ́ mọ̀ kéwú lóòtọ́ ṣùgbọ́n yọ́ kàbúrú alhamdulillah náà tó dúnú kẹtọ́ ń kí àwọn ọmọ kéwú ni pé akọ́kéwú àwọn àbáwá àlífà alhamdulillah tó wá kó dáadé alára wọn alhamdulillah ẹni bá sọ pé òun ìjọ kan káàbá khalifa fẹ́ nìkan sí pé ìlọ́lọ́pa àbáwọ̀ èdè pé èyí bí ìbá ṣe tó bí ọnú tí wọ́n bí ìyànú tí ìbá ṣe fáàfá wa àfáwò ní fíṣíkì mú sí bẹ́ẹ̀ mọ́ ọ̀parí nù ó sì kàwọn tó sí ọdá ní àfáwò bàbí lásán lọ́rọ̀ ọ̀rọ̀ tí wọ́n mọ̀ gbọ́gán ọ̀rọ̀ tí ò lè lára ní tẹ́pẹ́ yóò tí wọ́n gbá ní yìí àfi òfilẹ̀ àbọ̀ khalifa lọ́nà bá ní sọ́lẹ̀ sáré o ọlọ́bà ìsìnkú àlàáfíà fún wọn ìsìnkú dáadáa àpapọ̀ náà ọ̀sánú àwọn atájọ́ wọn náà inú orí tàbí kọ́bà àbáwa lórí agbọ́dọ̀ afẹ́pọ̀ tẹ́fsírò báyìí àtìgbọ́dọ̀ atọ́lọ̀ ní láparí lára wa agbọ́dọ̀ sí dáadáa agbọ́dọ̀ fọ́lọ̀ wà súnmọ̀ tààlá ní tàbí kọ́fà àbá khalifa oní tàbí kọ́fà oní àyà shaykhana akẹ́họ́lá dábítà bìnà mọ́bíhàbá masáfàtò ọ̀sẹ̀rọ̀t àjíyìnà láha àbàbàbà àmútọ́yétù fi àrílẹ̀ àmútọ́yétù fi kọ̀sìdíhá mọ́tọ́ yálẹ̀ ọ̀lá mọ́rìkàbá jama'ata khisal al-huda ọmọ múdù síbá رحيم شكور فما طغى قلبه أو أبى يربي على خصلة طغى وزنها ذهبا فما له سعمة عليها وإن نصبا وأحسن وحكير به وحجم الشيخ هبا إذا ما أتى شيخنا نقول له مرحبا جزاه الإله بما هداه له سببا mẹ́ta mọ́ kọ́ máa fáwọ́ pọ̀ ìtàyìn mọ́ tí ìrìnàníwò ní ìta kan ọgbàjúmọ̀ wò àmì ìtàyìn mọ́ tí ìwòlẹ̀ mọ́ bẹ̀ ṣe ìrìnà sọ́fí
ilé náà dá ṣáyẹ̀kì bidaya tó علمنا الصافي هنا أكرم معاني العليم lẹ́dùgbà náà ṣáyẹ̀kì bidaya tó ilmina as-safi àbáwá khalifa àwọn náà jẹ́ ìpìlẹ̀ kí ó wà wọn náà jẹ́ àfáà wa láàbá wà fún akáwórí apé kúnà akẹ́ọ̀lá هنا أكرم معاني العليم ilé ẹ̀kọ́ gíga wá ní akẹ́ọ̀lá ni ọlọ́pàá sẹ́kọ̀ọ́ sí àbọ̀ alẹ́sàn rí àbọ̀ wá sí wádà tó pọ̀ bẹ́ẹ̀ àti pọ̀ wá wọ́n bá bí ó bá lẹ́sàn lẹ́sàn rí wá fi lè ìsádọ́ àfúgbà àbáwá ìsìláàmù díẹ̀ tọ́lọ ní kí wọ́n ti ṣe ọlọ́run tó pọ̀ pẹ̀lú àwọn àbáwá àtàtí bọ́sàlì kìí àmà náà wọ́n bá bí ó bá ní fẹ́sàlì jannà àtàtí sẹ́kù wọ́n bá bí ó bá ní sẹ́kù àlàáfíà fún wọn kí èmì gígùn àdíkún orí bá ní sí fún wọn àwa ṣe àdúrà lẹ́yìn eléyìí ó gba àfáwà pátá tí a jíṣẹ́ sí sí ọlọ́run ní Nàìjíríà bíbá ilé àti ní ààyè míì náà wọ́n bá lè sọ gbọ́lẹ̀ sáré àwa ṣàdúrà fún àbáwà chief imam ìlú Ògìjó tí ọlọ́run kó gbà wá ọmọ ìta tọ́run kó àdé lọ́wọ́ tí ó sì darí wá dáadáa lọ́lọ́bá bí ó àbáwà náà wọ́n nífẹ̀ẹ́ àwa ọmọ wọn pọ̀ wọ́n nífẹ̀ẹ́ gbogbo àwọn tàjọ́ mọ́ wọn nífẹ̀ẹ́ wá pọ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí wọ́n lẹ́sàn rí ìsẹ̀kọ́ àlàáfíà àbáwá náà ọlọ́run sí lé ní àbáríkà tí wọ́n fàyè gba àwọn ọmọ wọn wọ́n fàyè gbà wọ́n gan lórí tí ìbá lọ ìlú kan wọ́n sọ nígbà tí a lọ sí mọ́sílì lánàá pé nígbà tí àlàmọ́ náà dé lùí ọlọ́run ní kọ́ nípa rí àtẹ̀wọ́gbà lọ́dọ̀ àwa mùsùlùmí lọ́dọ̀ àbáwà ìmáàmù anájẹ́ ọ̀gá àwọn mùsùlùmí lè tí wọ́n láwọn ọ̀gbà ẹnìkan láàyè wọ́n tó yọ́wọ́ bómi lọ ní o àwọn àbáwà náà tẹ́wọ́ gbà wá wọ́n ṣí ilẹ̀kùn olé wọn fún wa wọ́n ṣí ilẹ̀kùn ọkàn wọn fún wa lótókù wọ́n bá ní sí wọ́n lẹ́sàn rí o wọ́n bẹ́ wọn àbáwà náà àbáwà chief imam ìjọ bá ní sí wọ́n lẹ́sàn rí ẹgbùn àtàlátà bá ní sí fún wọn bákan náà àwa ṣàdúrà fún gbogbo ẹ̀yin jàmáà wa wọ́n bẹ̀rẹ̀ torí gbogbo àwọn tọ́lọ ń kó ti wá tàjọ́ ṣiṣẹ́ pọ̀ ní àlàmánà bàbá wa dẹ̀rẹ́tọ̀ tí ó ti já ní àti gbogbo àwọn òyàpọ̀pọ̀ kan tí ó wà ní ṣùkú àlàmánà wọn ọ̀pẹ̀ pàdé sí wọ́n lẹ́sàn rí Abdulrasheed Salman tí ó pẹ̀ náà jí tó jẹ mọ́rọ̀ kí ó mú ní àwọn àlàkọ́ ti àlàmánà wọ́n wọ́n sí wọ́n lẹ́sàn rí ọlọ́wọ́ bá kó àwọn èèyàn lè ti yàn iṣẹ́ ọlọ́run lè fún àti ìsìnláwà àyíkò kan wọ́n tó bá fẹ́ ràn yàn lọ́wọ́ ẹni àlùbáríkà lọ kò tí yàn ìdáwà yìí a sì àdáwà fún àtẹ́tì láti tó sí àsìkò lẹ́pẹ́ dì sí ààyè máa ṣe náà o àmọ́ lọ ní kí àgbégbó gbé ọ lọ síta wọ́n tó lọ ní wọ́n tó tẹ̀síwájú wọ́n láti fi kó ní àlàmánà àwọn àfáwà Sheikh Abdulrasheed àdìbáyọ̀ ẹ̀rìn àbúrọ̀ṣídà wọ́n àfáwà Fadilatu Sheikh Yusuf Zamil abọmọ tuntun abalisọ ọmọ náà Amẹ́ríkà àti àwọn míì náà tàbí sí ọlọ́run lọ lókìbí náà lẹ́jọ́wà Sheikh Abuwase Sheikh ibakawan ibn Aqil lọ́nà bẹni Saudi báyìí fún àtàwọn àfáwà Sheikh Nore méjìlá ní mẹ́ṣàlá Sheikh Nore ní ẹ̀rìn àti Sheikh Nore ní àti Sheikh Abdulqadir àti Sheikh Goni àfọ́mà Hafiz ogun pátá kí wọn agbọ́dọ̀ pẹ́ lọ́dọ̀ torí ẹ̀wò tí ìbá rí sí ọlọ́run ṣe àkọmọdúnkọ́ fọ́lọ́run ẹnìkan ò ní dáǹkan ṣe tí àpọ́lọ́ bá káwọ̀ ẹni rẹ̀ sí wọ́n bá yà kí wọn lọ́wọ́ ẹbà ní kí wọn ọ̀dá àgbàbọ́ kìsípà àsìkò ní ọgbà wá tí mo gbọ́n tàbí pátá wọn kí ọlọ́bà kí wọn wá kí àbáwá náà tàjọ ní àdúgbò ní kò sí bí ẹwà kí yóò bá dúpẹ́ fún yóò wá kí ọmọ wa náà wọ́n ìké náà baríkà o ọjà isi o ẹ̀ tí náà kò lè ya àti máa wá sí ẹ̀kọ́ ẹ̀sìn orí lọ́jẹ́ fún yín ọkọ̀ ọ̀bá yìí sọ̀rọ̀ isi ó lè bá lo ìwé rẹ̀ sí ìdí dáadáa
tó lò sí di oore dáadáa ló jẹ́ fún yín o lọ sí oṣù bá ọ̀dá yín sí àwọn ṣégun wa Abu Ubaida wọ́n ti pèsè wọ́n náà fẹ́ fún àwọn kẹlẹ́bùn wípé níjẹ́ta ti bẹ̀rẹ̀ tafsiru bí wọ́n náà sì wá dáadáa tẹ́ sí lápòlé àsí ẹ̀kọ́ ó dá wọ́n tó ń ṣe àyẹ̀wò fún lórí tí wọ́n gbọ́ wọ́n tó mọ̀ inshallah látọ̀pàdé tafsiru inshallah ayà sàbàlà náà tá fi yẹ àwọn iná sí ẹmọ̀ yá mi láì dìgbò alásìkò ọlọ́pàá tààlà sọ fún wa pé laqad khalaqna al-insana fi kabad ọlọ́pàá tààlà ó ní dájúdájú àti dá ọmọ èèyàn fi kabad àwọn àfáà sọ̀rọ̀ tó pọ̀ nípa kí kabad túmọ̀ sí wọ́n ní pé aká ní pé kabad túmọ̀ sí al-istiwa wal-istiqama ọlọ́run dá ọmọ èèyàn ní inú àwòrán tó pé tó gbótọ́ nínú ìyá rẹ̀ wọ́n ní pé ìtí túmọ̀ sínú ọlọ́pàá tààlà dá ọmọ èèyàn ní táwò rẹ̀ pé sẹ́rẹ̀pọ́lọ̀ ọba tọ́mọ̀ èèyàn dáni tọ́mọ̀ nǹkan dáni ọba dẹ́dà àtẹ́gbẹ́ tó bá dá nǹkan ọ̀tọ̀ ni mọ́ jẹ́ inú ìkìmọ̀ ọlọ́pàá tààlà ewu kálùkù wúra rẹ̀ wùra tó kèdílẹ̀ orí ó wà lókè ẹsẹ̀ ó wà nísàlẹ̀ ọwọ́ ó wà níbi tọ́lọ̀ fi sí àwọn nǹkan oríkèé ara kan bẹ tọ́lọ̀ ń dá méjì ọmọ bẹ́ẹ̀ tọ́lọ̀ ń dá lẹ́yọ kọ̀ọ̀kan gbogbo ẹ̀ pátá ẹ̀rí pé Ọlọ́run mọ̀ bó ti dá gbogbo ẹ̀ ó sì wúlò bí ọdá fún ó bá jẹ́ pé Ọlọ́run dáwọ̀ ẹranko míì tó jẹ́ pé orí yẹn fi ń rìn orí yẹn tẹ̀mọ́lẹ̀ kó tó di pé yóò rìn ó ń bẹ́nu ẹranko míì tó jẹ́ pé tí ó bà jáde alẹ́ ni ó fi jáde alẹ́ nìbàdàn ti ẹ̀ ó ń bẹ́nu ẹranko tó jẹ́ pé ìrìn tí ẹ̀ sí kọ́ máa fẹsẹ̀ rìn ó sì bẹ̀rẹ̀ tẹ́ pé ọmọ fẹsẹ̀ rìn tí ẹ̀ nìbàdàn ti ẹ̀ tí wọ́n ní ó fọ̀kù léfò tẹ́lẹ̀ mímọ̀ ìfò báyìí yóò kú ni ó sì bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ pé ìgbádùn tí ẹ̀ ní kọ́ máa fò lórí láfẹ́fẹ́ bọ́nà ti dá ogun kanú àbáwẹ̀ ẹ̀dá táà ń jẹ́ èèyàn àwọn táà ń jẹ́ ènìyàn lọ́bàá tààlà dá wa ní ẹ̀dá tó pé ẹgbẹ́lọ́n tí wọ́n já gbọ́nà ti dá ẹ̀dá nínú sínú àpò òbí láti inú omi ìyípadà ó di ẹ̀jẹ̀ ó di báásí ẹwùsẹ́ wọ́n á di tí nǹkan pẹ́ sí láà wọ́n á di tó jáde laqad khalaqna al-insana fi kabad Ọlọ́run dá ọmọ ènìyàn ní tí àwòrán ẹ̀ pé yóò wà jáde látara àyà rẹ̀ ní pípé náà gbogbo ọwọ́ wà bí ó wà gbogbo rẹ̀ lè kéré àmọ́ jáde báyìí yóò máa develop díẹ̀ títí ó fi wá di pé yóò máa rìn yóò máa rákòrò yóò máa rìn yóò máa sá eré yóò di pé gbogbo pèsè láà ó ti pé nǹkan tó ti pé ó bá máa dínkù díẹ̀ ó tó á padà bọ́ sí ipò tó wà níbẹ̀rẹ̀ tó bá darúgbó tán yóò di pé kò ní lè rìn dáadáa mọ́ tó bá darúgbó tán kò ní lè rìn dáadáa mọ́ yóò àpàdà bọ́ sí kò tí sí ní o tálọ́sẹ̀ lè yìí ìjà tọ́lọ́ ní dánú yóò mọ̀ yá mi àfá àkọta sọ wípé fi kabad ní tí kabad túnmọ̀ sí mú ní pé òótọ́ Ọlọ́run dá ọmọ èèyàn pípé àmọ́ ní tí kabad túnmọ̀ sí ó dá àwọn àfá mi ní pé kí ni o fi ta'ab mashaqqa wàhálà ìdààmú ọmọ èèyàn láti inú ìyẹ́ wọ́n bí báyìí wọ́n jáde ọmọ èèyàn gan wàhálà ní ọlọ́kàn máa sí rọrùn ní oyún iṣẹ́ wàhálà ní ẹwọ́ yẹ́ láti ẹ̀bá lóyún ọmọ kí ló bẹ̀rẹ̀ anọ́mọ̀ gbádùn ìyá ọmọ sí wàhálà
ó lè mọ́ sùn mọ́ ọmọ bẹ́ẹ̀ náà tí wọ́n lórí báyìí ó kò ní sùn dáadáa mọ́ ọmọ ẹ̀rọ tẹ́gbẹ́ oúnjẹ ò ní dúró ẹ̀mọ́ tátọ́ ó bímọ ní òtò bá dùn ọmọ ẹnu oṣù díẹ̀ yọ́sá ẹwò yọ́sá wà nínú kíní nù wàhálà ìdààmú tẹ́bá tó wá bí ọmọ ìtọ́ jáde náà báyìí náà wàhálà ó tó bẹ̀rẹ̀ ọmọ ti wà bá lọ títí àmọ́ wàhálà kọ́ mọ́ ọmọ téèyàn mọ́ ṣe wàhálà tí máa ń mú adùn lọ́wọ́ ni kìí ṣe wàhálà ìdààmú lásán pẹ́kọ́ wàhálà ìdààmú lásán ni yóò ní sẹ́mì láyé ẹ̀yọ́ mọ̀ sí kí ni yọ́ mọ̀ kú ni àmọ́ mú kí lọ́wọ́ mú adùn lọ́wọ́ ìwòsẹ́ tí bá lọ bí iṣẹ́ tó sì wàhálà tààrọ̀ kí lọ́wọ́ sí lọ́tí kí ni lọ́tí sẹ́mì ìsinmi tó wá sinmi kò ní máa jókòó kún fẹ́ máa sinmi lọ àbẹ́gbẹ́ ẹwọ wà láti mú sí tí a tó gẹ́ kí máa sí kí ni kí ni ó lè jáde máa jọba ní tọ́wà sọ́wọ́ mọ́ yóò tó jáde lọ sí kí ni ó tó lọ sí wàhálà bí yóò ti máa bá lọ́nà tó yé lọ́lọ́ adá àwọn èèyàn sínú wàhálà wọ́n mọ̀ yá mi ó tọ́ fẹ́ máa gbádùn láìsí wàhálà ìtọ́lọ̀ ọ̀dọ́ fún ló fẹ́ sí ìtọ́lọ̀ ọ̀dọ́ fún ló fẹ́ sí kíni ó sì wàhálà nínú bá sí wàhálà láà sí kíni ó wà jèrè wàhálà tó sí tí ìsẹ̀ gbádùn bí ó ti máa bá lọ tí ètù kùnù wọ́n bá bí ọ́ mọ́ sí gbogbo ìgbésí ayé wa ní wàhálà fún wa o mọ́ sí kòrò fún wa o tí ń dà fún wa o mọ́ já mọ́ gbádùn dáadáa ìwọ́n náà bá wọ́n jẹ́ kọ́rọ̀ ọmọ jẹ́rọ̀rùn fún wa wọ́n tẹ́ kí ń bẹ́nu wàhálà àpáti tí wọ́n lè wọ́n náà bá kọ́rọ̀ owó di ìrọ̀rùn ó di ìdùnnà wọ́n ta fẹ́ ṣe ìjà sí ọdún ìdùnnà ní wọ́n náà sí ọdún ìbànújẹ́ o ilé jẹ́ ìtumọ̀ àìtàfẹ́ túnú ọ̀gbà ètò ajẹ́ bí àkíyèsí kejì ọmọ ìyá mi tó pàfi parí tafsiru wa yìí tó tó di kí á bẹ̀rẹ̀ sí máa sí gbọ́ ọ̀rọ̀ pẹ̀lú àwọn bàbá wa náà ní pé ó fẹ́ jẹ́ bí àkíyèsí fún àwa tá a jẹ́ àfá àtọmọ kéwú tẹ́ rí mọ́jínú bí pé ọmọ ẹnìkan náà àwọn ọmọ ló fún mi ní tíra yìí máa pé tí a yìí sí tí a àsìkò yìí tí a dìwọ́nù bá dì kìí sí ìtọ́ pé tí ó jáde ẹni tí lúsíkà àti jọ́ lélẹ̀ tí ó fẹ́ sí orí ọ̀pọ̀ àwọn èèyàn gan ọmọ kan náà ọmọ ni mo ń bèèrè orin kan pé àwọn ọmọ tí a ìwá wọ́n rí pé mẹ́mẹ́ tẹ́ ìrọ̀rìn yìí mo ti kọ́ láti 2018 náà àti orin tí jáde pé ẹnìkan mo torí ẹ̀kọ́ orin yìí ẹni yìí gbà náà ó ń bú àwọn àfáà ó ń bú àwọn àfáà gbà lọ́gbà ayé ohun tí ọ̀dá sí wọn wá kọrin yìí gbà náà àwọn àfáà tí ń bú ọkọ́ sáàrin gẹ́bà yìí ọkọ̀ wọn sáàrin ọmọ fẹ́ ka díẹ̀ kọjẹ́ wá sí fáwà náà kọjẹ́ wá sí tẹ́ rí ìgbọ́dọ̀ mọ́ sí àpẹẹlẹ àwọn àfáà in tí ó sì jẹ́ kó rí pa èèyàn sẹ́kù ní kí o máa ṣe dáadáa sáwọn àfáà tọ́lọ ń bọ̀wọ̀ fún àfáà tọ́lọ ń kàǹkà tí ń rí tẹ́kùwé sáà fáwọn bídí àwọn àfáà tẹ́gbẹ́ tó lẹ̀ sí pẹ̀lú tẹ́gbẹ́ gbìyànjú pẹ́tẹ́lẹ́gbẹ́ra mọ́ láti lè bá tẹ ìsìláàmù ká agbọ́dọ̀ máa bọ̀wọ̀ fún wọn agbọ́dọ̀ máa ṣe dáadáa sí wọn dáadáa táwọn sí wọn táwọn sàdúrà fún wọn wọ́n sàdúrà fún tàbí pàà ní sàdúrà fún wọn kàmọ̀lù wọ́n dúró àmọ́kọ́ ní pẹ́ nìkan mọ̀ pé àṣìṣe àwọn àfáà àti ṣáájú wọ́n mọ̀ wá lè yí pèsè ìwà tó dáa fún akẹ́kọ̀ọ́ pẹ́pẹ́ ikọ̀ lè yàn jẹ́ ó tọ̀ sí pé ó tọ̀ fẹ́ ó ti mọ̀ pé ó ti mọ̀ tẹ́tẹ́ kọ́ fẹ́ parí kí ó ti èsì pẹ́pẹ́ àfáà àbálòtọ̀ òkọ́ sínú àwọn àfáà láti mọ̀ pé máa fi kan àwọn àfáà ó lè mú tí àtàfáà kan ṣe kó kọ́ fẹ́ sọ àlàyé táàfáà yìí sọ pé ó ní ìdí àwọ̀lá yìí àbí àwọn àsìkò mẹ́mẹ́ tó fẹ́ sàrì fáwọn èèyàn lè láà kí mọ̀ pé láà tó kọ́ ṣe torí ta ní ìtọ́lọ́un tọ́ bá dà níyàn míì sí tí ìsọ́lọ́un wà láyọ̀ parẹ́ tààlọ̀ mú tí a ṣéèkù kan pé à fẹ́ yọ àṣìṣe àfá yìí
pé òfin ká yọ́ mọ̀ pé àfáyé sáàfá mẹ́ká yọ́ mọ̀ pé kí kan ní wo a sì bá táwọn mẹ́ta kéèkì ti rí kìí ṣe nǹkan gidi kìí ṣe gẹ́gẹ́ gidi rárá ní wọ́n ti bí ẹsẹ́lẹ̀ mo ti rọ́pọ̀lọpọ̀ rẹ̀ pẹ́pẹ́lú mi ó jókòó kó fẹ́ mọ́ mo ti kéré tó yìí mo ti rẹ̀ tó pé ọgbọ́ ọ̀ta wáyé tó gbé ta ni pé fẹ́ mọ́ yọ àti àwọn àfá ó sì yọ pẹ́lẹ̀ mọ́ ní kò rí nǹkan ṣe kò rí kíníkan ṣe kò rí kíníkan ṣe kò rí kíníkan ṣe ó sì bẹ̀ sí ìkà ẹmọ ìyá mi ẹni yìí kò ní sí àkà tó ṣe wọn ò ní tọ́ka sí pé tí àẹni yìí tó ṣe ló ní ìbáyìí wọn ò ní tọ́ka sí ó fẹ́ parí tí ẹ̀ sí nígbà pé ìfẹ́nu kan kíni ìfẹ́nu kan wà fà tọ́jọ́ pọ́ bẹ́ẹ̀ sí torí tọ́lọ́hun wàláhì kò lè jẹ́ burú fún tọ́pẹ́ torí tọ́lọ́ lílá wọ́n tọ́jú pé lílá ìní ìwò lẹ́yìn pé tẹ́kà bá ń bú ẹnìkan lílá kí ìwò kì í sí wàhálà fún torí pé kí ní fi ń ṣe lílá Ibn Hazm ó ti bú ó ti jẹ́ pẹ́lú ẹlẹ́ tó sáwà àfáà sọ́jà burú fún bí kọjá burú fún Ibn Hazm kílọ́pà tó pé ìjà tí Ibn Hazm ìjà tó fi kú tí fi ń bú àwọn Ṣàfi'í tí ń bú àwọn àfáà tí ń lálé wọn ó ń wí nìkíní lílá ó ní ìkìláàsù lórí tó ń ṣe ní Ibn Hazm ó ní ìkìláàsù lórí èbú lábàkà mahalla ó ti kú fẹ́ èbú tó yẹ kọ́mọ̀ bí jọ́dá sáwà àfáà Ibn Hazm ní ìkìláàsù lórí ẹ̀ ní ó tọ́ bà bú ẹnìkan àbó wí àìdákasẹ́ nìkan ní